ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbọ́ láti jọ́ tí adániwáyé ti dáni sáyé tá a ti rán ọ wá sílé ayé yìí láti ìgbà yẹn ló ti wá tayọ̀tayọ̀ ló wá sínú ayé. Gbọ́ nígbà tó ti ké tó ti jáde nídìí ìyá rẹ̀ ayọ̀ ló bá wá sílé ayé. Ọlọ́run ò dẹ́nìkan kó má ní lárí, ènìyàn ni ò jẹ́. Ta lẹni tó ń dí ayọ̀ rẹ lọ́wọ́ gan? Ta lẹni tá a bí nínú olóbìnrin tàbí tí a fi abẹ gbé jáde tó ń dí ayọ̀ rẹ nínú? Bó o ti sàmì ní wákàtí yìí irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù kó kúkú òjijì. Gbogbo ẹnikẹ́ni tó bá di ayọ̀ rẹ mú tó ní pé òun ó jẹ́ kó máa ọdọọdún tàbí oṣooṣù tàbí ojoojúmọ́ sọ fún wípé o kò sí ayọ̀, lórúkọ Jésù ọ̀run kó gba ayọ̀ rẹ̀ láti èní lọ. Gbogbo ẹnikẹ́ni tó fi ìtura ayé wọn tó fi ń yọ ayé tirẹ̀ lẹ́nu lórúkọ Jésù mo gbàdúrà ọ̀run kó gba àlàáfíà rẹ̀. Gbọ́ mi dáadáa, ẹ̀mí mímọ́ kó lùrú ẹni bẹ́ẹ̀ fà. Ẹ gbọ́ mi dáadáa, láti ọjọ́ tí adániwáyé ti dániwáyé òun lọ́lọ́run fi fún ọ láyọ̀ pé kó lọ lu ayọ̀. Òun lọ́lọ́run fi ṣiṣẹ́ ìran wòlíì rẹ̀ Àìsáyà Olúṣọlá Olúyẹmí bàbá fáyàfáyà láti kéde ọ̀rọ̀ yìí, láti gbàdúrà fún oṣù tí a wà wípé oṣù ayọ̀ ní oṣù yìí jẹ́. Òun la fi rán mi wípé kí n sọ̀rọ̀ nípa unlimited joy, ayọ̀ tí kò ní pẹ̀kun. Jésù náà ló lè fúnni láyọ̀. Bó lọ ní babaláwo yóò disappoint ẹ, wọ́n bó lọ nílé oníṣègùn yóò disappoint ẹ. Tí wọ́n bá fún ọ wọ́n ó tún gbà padà pẹ̀lú májẹ̀mú. Gbọ́ mi dáadáa, ṣùgbọ́n tí Jésù bá fún ọ láyọ̀ kò sẹ́ni tó máa gbà. Ayọ̀ tí kò ní pẹ̀kun ni unlimited joy. It's a perpetual joy for you. Ẹ gbọ́ mi dáadáa láti èní lọ ogun ọ̀run máa ṣẹ́gun wọn. Ìwé Bíbélì sọ wípé nínú ìwé Psalm 30 and verse 5 ọ̀rọ̀ Ọlọ́run sọ pé bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ayọ̀ tirẹ̀ ti dé tán o. Èyí tó ti sọ fún, èyí tó ti dààmú, èyí tó ti rìn káàkiri, èyí tó jẹ́ wípé o ti wá àyàn kó ràn ọ́ lọ́wọ́ tí ò sí. Ènìyàn ò lè ràn ọ́ lọ́wọ́ bí kì í ṣe Ọlọ́run. Ẹni tí a ò bá fi rán kò sí bó ti lè rìn tó, kò sí bó ṣe lè ṣe, kò ní dìde ìrànlọ́wọ́ fún ọ. Ẹlòmíì á dìde ìrànlọ́wọ́ á tún gbà padà. Mo gbàdúrà ìrànlọ́wọ́ Ọlọ́run kó máa jẹ́ tiwọ́ tó ṣàmì yìí. Gbọ́ mi dáadáa láti èní lọ, ò ní dààmú mọ́, ò ní ṣiṣẹ́ mọ́. Ìwà ni wọ́n sọ pé àgàgà mi lọ́rùn ẹrù mi sì fúyẹ́. Jésù Kristi olùgbàlà ló sọ bẹ́ẹ̀, ó ní ẹ̀tọ́ ń wá sí ọ̀dọ̀ ìwọ tó ti payé ẹ̀ fún Jésù. Ó jẹ́ ti gbogbo ìranù láti dáadáa ẹ̀kọ́lọ́kọ́ payé ẹ̀ fún Jésù láti ẹ̀ nílọ. Ẹ gbọ́ mi dáadáa, a kọ́ wípé àwọn tí ó fi omijé kúrúgbìn wọn yóò fi ayọ̀ ká, wọn ó sì ru ìtì rẹ̀ wálé. Wọ́n ti sáàmù yẹn sọ nìyẹn. Ẹ gbọ́ mi dáadáa, bóyá o ti ń dààmú káàkiri, o ti ń wáṣẹ́, o ò ríṣẹ́, o ti káàkiri ní Èkó, o ti lọ Àbújá, o ti lọ sí gbogbo bí, o ti sáàmù lọ sí ọba tí wọ́n dá ọ padà wálé. Olúwa ní kí n sọ fún ọ lónìí pé ayọ̀ rẹ bẹ̀rẹ̀ lóṣù yìí. Nínú oṣù yìí ṣàmì mẹ́ta kí n gbọ́, ṣé dáadáa kí n gbọ́. Ògiri rẹ ti bẹ̀rẹ̀ láti inú oṣù yìí lọ. Wá gbé ọwọ́ ọ̀tún rẹ sí orí báyìí. Mo sọ̀rọ̀ sínú ayé rẹ tí mo bá jẹ́ wòlíì Ọlọ́run tó rí àánú gbà. Mo gbàdúrà Olúwa kó fi àánú fún ọ láyọ̀ láti ṣe nílọ. Ayọ̀ tó yẹ kí bàbá rẹ ó enjoy láyé, ayọ̀ tó yẹ kí bàbá rẹ ó enjoy tí wọn ò rí enjoy, Ọlọ́run fi fún ọ láti ṣe nílọ. Gbogbo alágbára tó ń dènà ayọ̀ rẹ lọ́dọọdún, lóṣooṣù, lọ́sọ̀ọ̀sẹ̀, lójoojúmọ́, lórúkọ Jésù kó ṣubú lójú ìjà láti èdè lọ. Ìka ènìyàn tí ń fi ìkórè rẹ̀ ṣòfò lọ́sàn-án gangan lóru gànjọ́ lójú oorun, mo gbàdúrà lórúkọ Jésù kó ya wèrè dànù láti èdè lọ. Ipa àdánilóró lórí àyànmọ́ rẹ̀, mo gbàdúrà kó kúkú òjijì láti èdè lọ. A máa fi nǹkan rẹ̀ bẹ̀ ọ́ wò, a máa fi ayọ̀ bẹ̀ ọ́ wò, inú rẹ̀ á dùn, ayọ̀ rẹ̀ á kún. Bóyá o ti jẹ́rìí ságbára Ọlọ́run tẹ́lẹ̀ rí, láti oṣù yìí o máa jẹ́rìí ságbára Ọlọ́run. A máa bá ọ yọ̀, a máa bá ọ jó, a máa bá ọ dúpẹ́, ó máa dára fún ọ. Gbogbo ẹ̀yin tí ń wojú Ọlọ́run fún ọkọ, ẹ máa rí ọkọ rere bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tí ń wojú Ọlọ́run fún aya, ẹ lọ pàdé aya tiyín. Gbogbo ẹ̀yin tí ń wojú Ọlọ́run fún iṣẹ́ gidi, lórúkọ Jésù gbogbo iṣẹ́ rádaràda àwọn ọ̀run gbà kúrò lọ́wọ́ rẹ, ó fún ọ ní iṣẹ́ gidi, ó máa rọ́nà àbáyọ. Bó ìran ọ̀gẹ̀dẹ̀ wọn kì í jẹ wọn mọ́. Ẹni tó bá lòun ò ní dẹ́yìn lọ́yìn ọ̀rọ̀ rẹ kò ní jẹ wọn mọ́ láyé. Gbọ́dọ̀ bá ti bẹ́ẹ̀gì ọ̀gẹ̀dẹ̀ lulẹ̀, tá a gé ọ̀gẹ̀dẹ̀ ara rẹ̀ sọ́nù, ó ti yókù ti ṣòfò. Gbogbo igi ẹ̀ tó bí ọ̀gẹ̀dẹ̀ wá sáyé ó ti ṣòfò nìyẹn, ó máa rà dànù ni. Gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tàbí nínú olóbìnrin tàbí tàbí abẹ́ gbé jáde tó lòbó rẹ̀ ò ní tàn, tó níràwọ̀ rẹ̀ ò ní yọ, tó lò ò ní ráyọ̀, lórúkọ Jésù kó ṣubú lójú ìjà láti èdè lọ, kó ṣègbè dànù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Sáré kó lọ pàdúrà ìránṣẹ́ sí gbogbo àwọn tó wà lórí Facebook rẹ, gbogbo àwọn ọ̀rẹ́ rẹ, gbogbo àwọn tó wà lórí WhatsApp line rẹ, lọ fi ránṣẹ́ ó máa dára fún ọ. Pè mí
prophet Isaiah Olúṣọlá Olúyẹmí bàbá fàyàfàyà sórí aago yìí kí n gbàdúrà kí n ṣọ́nà fún ọ kí n tú àṣírí gbogbo ayé rẹ. Olúwa ló fún mi ní agbára yẹn. Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá ìpè tí kò lábà wọn ìpè tó pọ̀ lókè oyè ní 1930 nílé ìṣà. Olúwa máa fi ìpè yẹn dá Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lọ́pọ̀ èmi sí 08062653634. Jésù lolúwa. Hallelujah. Amen.